Bisi Ologe o. Tẹ́ bá fẹ́ mọ̀ nípa àṣà Yorùbá, tẹ́ bá fẹ́ mọ̀ nípa àwọn òṣèré, tẹ́ bá fẹ́ mọ̀ nípa aṣọ oge pátí, ẹ wo Bisi Ologe. Ẹ mọ̀ kí mi ní púrọ́bù bẹ́ẹ̀ ló ṣe wà. Ẹ gbà bẹ́ẹ̀.
Good morning. I know that there's been a lot of costing here. Good morning, gentlemen. We have just witnessed my casting of mount votes this morning. My wife and I are happy with the turnout from INEC. We are happy with the level of turnout at this polling unit. You can see that I'm told that they came right on time, and voting is on. I think it's a time for us as a people to see and to understand that this process is not meant to be a process of violence. Election that leads to a democratic process is the best form of a validation of what true democracy should be about. And so I want to reiterate again that this contest is about peace, it's about progress, it's about prosperity for our state and our country at large. And I want you all, gentlemen of the press, to continue to preach and to advocate for everyone to have the right to be able to express themselves freely, fairly, and transparently. I'm indeed happy driving here this morning that everywhere in the city looks calm. But there are a few disturbing videos that we also see where some parties, I'm told that they were doing one or two things which it's not verifiable, so I'm not going to talk about it. Right? But truly, really, it's just to say that I'm excited and I'm happy to be here. And I want to ask that all
all of our voters, all of our citizens should just remain vigilant. You know, if you see anything, say something, and just all let's come out, you know, and exercise our right to freely, devoid of any form of acrimony or any form of protest or any form of intimidation. That is not acceptable as a government. Lẹ́ẹ̀kan sí, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pé àti débì ọlọ́dẹ tó fún wa lórí ọ̀fẹ́ láti dìbò. Ẹ rí i pé ìbò yẹn ó lọ wọ́ọ́rọ́wọ́ bó ti jẹ́ pé àwọn oníròyìn ẹ pọ̀ gan-an ó yé mi bó ṣe rí. Èyí tá à ń ṣe yìí kò ń ṣe nǹkan tó yẹ kó fa jàgídíjàgan. Ètò ìdìbò ó jẹ́ ẹ̀tọ́ gbogbo ọmọ ìlú Èkó, gbogbo ọmọ Nàìjíríà láti lè ṣe tó máa lọ wọ́ọ́rọ́wọ́ọ́rọ́ tí ò ní sí ìjà, tí ò ní sí ìtẹ̀jẹ̀ sílẹ̀, tí ò ní sí jàgídíjàgan tá a máa ṣe tó máa lọ tọ́lọ́ dẹ̀ máa fún wa ṣe. Gbogbo yín náà bàbá ti ń jáde ẹ̀ lajú sílẹ̀ tẹ̀rí pé nǹkan tẹ̀ ń ṣe pé kò sí wàhálà ń bẹ̀. Mo dẹ̀ ń sọ náà káàkiri pé gbogbo Èkó a máa tú jáde ní wọ́ọ́rọ́wọ́ tá à ní ṣe níjà nítorí ẹ̀yin lẹ máa fi gómìnà àti gbogbo àwọn tó máa ṣe náà pẹ̀lú ẹ̀yin lẹ máa fi wọ́n sórí àṣẹ ẹni tó dẹ̀ máa ṣe yẹn ọwọ́ yín ló kù sí Ọlọ́run á dẹ̀ fún yín ṣe Ọlọ́run á dẹ̀ fún yín ṣe. I want to thank all of you, gentlemen of the press, for turning out in large number here this morning. I'm hoping that what we have seen here will be reflective of the sincerity of ensuring that that process truly is free, is fair, and is transparent for everyone to see. Thank you very much, gentlemen of the press. Bisa, can I say something about the
Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.